A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà láti ẹkùn àríwá 12, àwọn ọba tó láàmìlaka àti àwọn àgbà adájọ́ kan ni ó ṣeéṣe kí dùgbẹ̀dùgbẹ̀ já lé wọn lórí bí iléeṣẹ́ aṣòfin orílẹ̀-èdè United States ṣe ń ṣe àgbéyẹ̀wò àbádòfin tí yóò ṣe àgbékalẹ̀ ṣẹ̀ríà lórí ẹ̀sùn ìlẹ̀dí àpò pọ̀ tí àwọn aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ṣe àpèjúwe rẹ̀ ní ìparun àwọn Kìrìsìtẹ́nì Christian genocide tí wọ́n ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà àti ìsọ̀rọ̀ òdì ní Nàìjíríà Nigeria's Sharia and Blasphemy Law. Èyí ń wáyé lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ka Nàìjíríà kún orílẹ̀-èdè tí wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ bí ó ti pàṣẹ fún akọ̀wé ìjọba Marco Rubio kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí ní kíákíá. Ọjọ́ Ẹtì ni Trump kérora lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ Kìrìsìtẹ́nì tí wọ́n ṣekú pa ní Nàìjíríà bí ó ti ké sí Congressman Willie Moore pẹ̀lú alága Tom Cole àti House Appropriations Committee kí wọ́n tètè ṣe ìwádìí ẹ̀sùn kí wọ́n sì jábọ̀ fún un padà. Nínú ìwé òfin orílẹ̀-èdè lórí ẹ̀sùn tí Republican Senator Ted Cruz ṣe àtìlẹ́yìn fún ni wọ́n ti pe Nàìjíríà ní Country of Particular Concern for Religious Persecution. Òfin yìí dá lábàá kí wọ́n dá sẹ̀ríà fún àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn olórí ẹ̀sìn lórí ẹ̀sùn wípé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìṣekúpa Kìrìsìtẹ́nì àti àwọn religious minority yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àpẹẹrẹ ti fi ojú hàn wípé ìyànsípò àwọn olórí ológun tuntun tí ààrẹ Bọ́lá Tinubu ṣe kìí ṣe fún ayẹyẹ lásán ṣùgbọ́n ìtagìrì sí ojúṣe àti dáàbò bo orílẹ̀-èdè, dá ìgbẹ́kẹ̀lé àti ìgboyà padà sí ọkàn ará ìlú kí wọ́n sì ṣe àgbékalẹ̀ èsì tó ṣeé fojú rí lórí ìgbìyànjú àti gbógun ti ìṣòro ààbò. Bẹ̀rẹ̀ látorí General Olúfẹ́mi Olúyẹdẹ tí ó ti di Chief of Defence Staff dórí Lieutenant General Wahidi Shaibu gẹ́gẹ́ bí Chief of Army Staff. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn olóyè tuntun kojú àyẹ̀wò tí wọ́n pè ní litmus test tí yóò pè wọ́n níjà lórí ìgbésẹ̀ àrà ọ̀tọ̀ kí wọ́n sì yanjú ìṣòro ààbò níbi tí ó ti ta kókó jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà rírà àti mímu egbògi olóró NDLEA ti kéde wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú olórin kan Godspower George Ọ̀sàẹ̀húnwẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Steady Boy lórí ẹ̀sùn wípé ó gbìyànjú àti gba ẹrù tí egbògi olóró kún inú rẹ̀ tí wọ́n ń gbé bọ̀ láti ilẹ̀ United States fún mánéjà rẹ̀ tí ó wà ní agbègbè Lekki ìpínlẹ̀ Èkó. Bákan náà ni àjọ NDLEA ní àwọn ṣe àwárí laboratory tí wọ́n ti ń po egbògi olóró ní agbègbè Àjàó Estate ìpínlẹ̀ Èkó. Alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ṣe àfihàn yìí lánàá nínú àtẹ̀jáde. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ọwọ́ tó Steady Boy pẹ̀lú egbògi olóró loud tí wọ́n dè pamọ́ sínú kátọ̀nù bathtub 3 tí wọ́n rẹ́bùrú ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Ìkẹjà ìpínlẹ̀ Èkó tí wọ́n ń gbé bọ̀ pẹ̀lú DHL láti US. Olórin ẹni 20 ọdún yìí ní ọwọ́ tó ní Bougainvillea Prime Water Gardens 2 Freedom Way Lekki bí ó ti farahàn láti wá gba ẹrù yìí gẹ́gẹ́ bí aṣojú àwọn kan níbi tí a ti rí mánéjà rẹ̀ Zion Ozaze aka Z-Money tí ó ti nà pápá bora. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ológun 12 Brigade láti iléeṣẹ́ ológun ti ṣe àgbàkalẹ̀ ènìyàn 2 tí wọ́n jí gbé tí wọ́n sì rí 3.8 million naira owó ìdásílẹ̀ ransom tí wọ́n san lé wọn lórí gbà padà. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ikọ̀ Lieutenant Hasan Abdullahi lónìí ní ìlú Lọ́kọ́jà. Abdullahi ṣàlàyé wípé àwọn méjèèjì tí wọ́n dóòlà ọkùnrin kan obìnrin kan ni wọ́n rí lánàá ní inú igbó Achigili ojúnà Ìtòbè sí Àdùmù sí Èjùlè níbi ìgbìyànjú àti fọ ìlú mọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Lójúnà yìí ni wọ́n fi gùn lé ìtanilólobó tó ṣe é fọkàn tẹ̀ pẹ̀lú àfisùn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé bí wọ́n ṣe fẹ́ lọ ṣe àgbékalẹ̀ owó tí wọ́n ń béèrè fún lánàá ọjọ́ 2 oṣù kọkànlá.
ìròyìn yìí ló mú ikọ̀ ológun wa ọkọ̀ wọn kalẹ̀ sínú igbó Achigali láti lè rẹ́bùrú àwọn adàlúrú. Bí wọ́n ti ń lọ ni àwọn ọ̀daràn yìí pàdé àwọn ológun tí ìfijúrinjú pẹ̀lú ìbọn fi wáyé. Agbára ju agbára ni ó jẹ́ kí wọ́n já àwọn tí wọ́n jí gbé jù sílẹ̀ pẹ̀lú owó ìdásílẹ̀ tí wọ́n fi eré gé pẹ̀lú oríṣiríṣi ọgbẹ́ ọta ìbọn lára. Iléeṣẹ́ ológun ní ààbò tó péye wà fún àwọn tí wọ́n gbà kalẹ̀ báyìí, wọ́n ti dá owó wọn padà fún wọn. Iléeṣẹ́ ológun wá ké sí ará ìlú kí wọ́n túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún àwọn agbófinró pẹ̀lú ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ láti lè ràn wọ́n lọ́wọ́ gbógun ti ìwà ọ̀daràn láàrin ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòjútó ètò ẹ̀yáwó ní Nàìjíríà NELFund ti sọ lánàá wípé iye ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ ti lé ní mílíọ̀nù kan lórí ẹ̀rọ alátagbà. Àjọ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí jẹ́ ọ̀kan lára ètò tí ìjọba ṣe àtìlẹ́yìn fún jù láti ìbẹ̀rẹ̀ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn fún NELFund, Ọ̀sẹ́yẹmí Olúwatúyì, ni wọ́n ti ṣàlàyé wípé àṣeyọrí yìí ń wáyé láì tíì pé ọdún kan lẹ́yìn tí wọ́n ṣíde ètò ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024. Bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìjẹ́rìísí àṣeyọrí wọn, wọ́n ní ó lé ní n116 billion tí wọ́n ti pín fún àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà tí ó wúlò fún owó ìkẹ́kọ̀ọ́ àti owó oúnjẹ. Adarí àjọ NELFund, Akíntúndé Sànyà, ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn ipa tí òfin Renewed Hope Agenda Ààrẹ Bọ́lá Tinubu ní lórí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Bíbà ni àwọn ẹ̀ṣọ́ dúró wámúwámú sí olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìlú Àbújá bí igbákejì alága àná fún gbùngbùn Àríwá, Abdulrahman Mohammed, ṣe gba ipò gẹ́gẹ́ bí adelé alága gbogbogbò ẹgbẹ́. Síwájú àkókò yìí ni Mohammed àti àwọn alátìlẹyìn rẹ̀ ti kórajọ síwájú olú iléeṣẹ́ wọn ní Àbújá, níbi tí ó ti bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ láti fi tó wọn létí wípé òun yóò gba ipò adelé alága. Ikọ̀ ìgbìmọ̀ òṣìṣẹ́ tí Samuel Anyanwu ń darí ni ó kéde ipò Mohammed lẹ́yìn tí wọ́n ní kí alága Umar Damagum lọ rọ́kúnlé pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ Débọ̀ Ológunàgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn afurasí darandaran ni a gbọ́ wípé wọ́n lọ dáná sun oko ìrẹsì ńlá kan ní ìjọba ìbílẹ̀ Gwa, ìpínlẹ̀ Benue lọ́sàn-án àná ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2025, tí wọ́n sì pa oko yìí run. Oko tí ó jẹ́ ti ọ̀gbẹ́ni Ugbakaya wà ní Se-Obiam, ojúnà Naka sí Makurdi. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní iná yìí jó ọ̀pọ̀lọpọ̀ éékà ilẹ̀ tí wọ́n fi ń dáko títí kan àwọn tí wọ́n ti ká tí wọ́n ti kó jọ àti àwọn tó ṣì wà lóró. Ọ̀gbẹ́ni kan Ado Bartolomeu tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní lọ́gán ni iná yìí tàn kálẹ̀ láàrin ìṣẹ́jú àáyá ni iná gba gbogbo oko. Gbogbo ìrẹsì tí wọ́n ti ká kó jọ ní iná parun. Bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní òfò ńlá fún ìdílé ẹbí Ugbakaya tí wọn kò ní ọ̀nà mìíràn ju oko ìrẹsì, ní ìyàlẹ́nu ńlá dé bá lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, iléeṣẹ́ agbófinró kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Wọ́n ti ṣe ìbúra fún ààrẹ orílẹ̀-èdè Tanzania Samia Suluhu Hassan fún sáà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ètò ìdìbò tí ó kún fún fàákájà àti rògbòdìyàn lẹ́yìn tí ẹgbẹ́ alátakò kọ àbájáde ètò ìdìbò. Ayẹyẹ ìyànsípò yìí wáyé ní Military Parade Ground ní Dodoma, yálà tí ó yẹ kí ó wáyé ní pápá ìṣeré tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Ọjọ́ Àbámẹ́ta ni wọ́n kéde Samia gẹ́gẹ́ bí ẹni jáwé olúborí lẹ́yìn tí ó gba ìbò 18 nínú 98%. Àwọn alámòjútó láti ilẹ̀ òkèèrè International Observers koro ojú lórí bí ètò ìdìbò ọ̀hún ṣe lọ àti rògbòdìyàn tí ó tẹ̀yìn rẹ̀ yọ pẹ̀lú ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ní wọ́n di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán BBC. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.